Very quick one. Mi ò ní àsìkò láti fi tàfàlà. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó gbé mi wọ́n jẹ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì pọ̀. Ọ̀rọ̀ tó wà very very important. Tọ́jẹ́ pé tó bá létí ó ní láti gbọ́. Torí tẹ́lẹ̀ rí Òkè Ọya nírú àwọn wàhálà báyìí tí ń ṣẹlẹ̀. Tọ́jẹ́ pé lọ́kàn wa kò ní túmọ̀ kankan dán ẹni àmọ̀rí ìbá àkú la fi ṣe. Ṣùgbọ́n báyìí tó ti dé sàkání wa, báyìí tó ti dé ẹ̀kùlé wa, kí ni tá fẹ́ sọ? Kí ni tá fẹ́ ṣe? Ọ̀nà wo la fẹ́ gbé gbà kẹ́yìn ọ̀jọ̀gbọ́n ó là wá lọ́yẹ̀? Ńbo la ti ń bọ̀? Ńbo la dé? Ńbo la ń lọ? Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ là wá lọ́yẹ̀, sọ bí adé fún wa, ibo la dé? Oòrùn ni kòrún ni, kòrún ni ó ń dò yìí ká ni. Wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ alábọ́run dẹ̀wú lọ mọ́ wa lọ́wọ́. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí. Ńbo ni ká sá sí, ibo ni ká sá wọ̀? Ńbo ni ká sá gbà, ta ni ká sá pè? Ta ni ká sá tọ̀? Mi ò mọ̀ bóyá yín náà ti wo fídíò ọ̀hún. Fídíò tó bani lọ́kàn jẹ́ jọjọ. Tí ń bá lọ́kàn ló lè wo. Ìyẹn ẹlẹ́ra ara bíi tiwa. Ta ló mẹni tí ó kàn lọ́la? Tẹ́ni tó dé la rí o. Tẹ́ni tí ń bọ̀ àmọ́ igbe ọ̀fọ̀ ti sọnù ilé kan. Ńbo láti bẹ̀rẹ̀ gan? Ó ń ṣẹlẹ̀ lókè Ọya. A ní àrà tó bá wù wọ́n kí wọ́n mọ fira wọn dá. Pé Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nú, kò sẹ́jọ́ ń bẹ̀. Ẹ̀kúlé wa leléyìí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ for that matter. Wọ́n kó ọmọ iléèwé 39. Ọmọ iléèwé 39. Wọ́n sì kó àwọn olùkọ́ wọn náà. Olùkọ́ 7, ọmọ iléèwé 39. Àrí kankan gbálẹ̀ nù wọn. Àtijọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀. Ṣèyí Mákindé ni Chief Security Officer ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí àṣà bá ń gbé òròmọdìẹ lójú ìyá ẹ̀. Yorùbá ní ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tójú ìyá ẹ̀ rọrùn. Gbogbo ẹni tó bá wà nípínlẹ̀, ọmọ ni wọ́n jẹ́ sí gómìnà. Torí pé gómìnà láláṣẹ gbogbo wa. Ṣé bá ṣe mọ̀ bá lọ leléyìí? Àwọn tó kù kí ni yóò ṣẹlẹ̀ sí wọn? Kọ́lọ́mọjà burú ó ṣẹlẹ̀ sí wọn. Àwọn tó kù ó ti kú sára. Mú èèyàn ẹlẹ́ra ara síta láàrin àwọn tó kù. Dọ̀bẹ́ dé lọ́rùn bí ìgbà tí èèyàn fẹ́ pa màlúù. Irú àwọn èèyàn wo làwọn èèyàn yìí gan? Kí wọ́n fi ń sagbára? Kí ló dé tíjọba ò rí wọn mú?
because ó jẹ́ kàyéfì fèmí náà o. Kí ló dé tí ìjọba ò rí wọn mú? Kí ló dé tí ìjọba ò rí sẹ̀rí àdá fún wọn? Ṣé bá ṣe máa bá lọ leléyìí? Nínú ìlú tọ́lọ́ba tó níjòyè, nínú ìlú tá a ti ní gómìnà, tá a láàrẹ, tá a láwọn ministers, tá a ní senators, House of Rep members, ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀, a tún láwọn local government chairman. Ṣé bá ṣe máa bá lọ leléyìí ṣá? Ọ̀rọ̀ tó délẹ̀ yìí gbogbo wa lọ́kàn o. Ẹni ó bá sọ pé kọ̀ọ̀kan o. Mi ò mẹ́ni tó tún fẹ́ kàn o. Ṣé èèyàn tó ń ṣiṣẹ́ kọ́ dáràn ni? Iṣẹ́ olùkọ́ ni, èló ni sálárì tí wọ́n ń gbà? Tẹnilẹ́ni tí wọ́n pàdé kú òjijì, èló ni sálárì tí wọ́n ń gbà? Àwọn tó kù kí ni ìgbésẹ̀ tí gómìnà gbé láti gbà wọ́n padà? Àwọn student yẹn kí ni ìgbésẹ̀ tí gómìnà gbé? Kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé nípínlẹ̀ Ọ̀yọ́? Ta làwọn tó jí wọn gbé get back sí? Ta ni wọ́n pè? Ta ni wọ́n consult? Èsì kí la fún wọn? Ìgbésẹ̀ wo la gbé? Ǹjẹ́ àti ẹ̀ níta rẹ̀ mí èèyàn ṣá? Ok, wọ́n láwọn security agent gbé gbèsè. Àwọn yẹn lu explosive láti kọlù wọn. Àwọn security agent tán làwọn wá àwọn èèyàn lọ, àwọn náà tún ti fara pa yánnayànna báyìí. Àti wá ṣe léyìí, orin kí lákọ̀ sí gbẹ̀du. Kéèyàn ó dẹ̀ rí ọ̀bẹ, kéèyàn ó dẹ̀ rúkú tí ó pa, kọ́ má lè jàǹpátá, kọ́jọ̀wọ́ ẹ̀mí ẹ̀fọ́ lọ́hùn. Irú ikú oró wo la fi ń para wá Nàìjíríà? Àwọn tó ń pààyàn yìí kí ni tán fẹ́? Àwọn tó ń jìyàn gbé tán jìyàn kó, ṣé wọ́n kàn ń jìyàn gbé for the sake of jíjí ni gbé lásán ni? Kí ni motive wọn behind it? Ẹjọ́ tó dé ọlọ́ọ̀ bá gbé program yìí, bóyá yóò dọ́dọ̀ àwọn aláṣẹ wa, because wọ́n bá pe nǹkan kàyéfì mi, rí kàyéfì mi tó tún jẹ́ lè lọ. Òkè Ọya ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. God bless you sir, God bless you ma, welcome. Òkè Ọya ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀, tá a ti ń rí, tá a ti ń wò ó, tá a ti ń gbọ́. Àwa ń pé kọ̀ọ̀kan wá pé Gàmbàrí pa Fúlàní ni kò sẹ́jọ́ ń bẹ̀, irin tó bá wọn kan máa fẹ́ra wọn rọ. Ìpínlẹ̀ Ọ̀yọ́ leléyìí, tìpínlẹ̀ Kwara lárí tá à ń sọ, ìpínlẹ̀ Ọ̀yọ́ leléyìí. Níbo la ń lọ báyìí? Bàbá àwọn ọmọ kan nìyẹn o. Ọkọ àwọn ìyàwó kan nu, breadwinner family kan nu, iṣẹ́ òjọ́ ẹ̀ ló bá lọ. Bàbá ti máa súnmọ́ retirement. Kí ni gọ́ọ̀mẹ̀ntì ó ṣe fún family ẹ̀? Àti tìpínlẹ̀ àti tìjọ ti tapapọ̀, kí ni wọ́n ṣe fún family ẹ̀ báyìí? Bàbá ọkọjá yìí, wọn ò jí gbé lọ́nà oko, wọn ò jí gbé lọ́nà odò, ẹnu iṣẹ́ ni wọ́n ti gbé. Mo wo fídíò yẹn mi ò lérí wò, ìbẹ̀rù ò jẹ́ kí n lè wò tán. Mi mọ̀ bí èèyàn ṣe máa fail, mo báwọn èèyàn kan ṣe ń ṣe nǹkan, mi mọ̀ bọ́n ṣe ń ronú. Nígbà tí wọ́n wá pamọ́ yẹn nísìn, kí ni tí wọ́n fẹ́ gbà ń bẹ̀?
very very sad indeed. ẹ mọ káàrí èèyàn mọ gbọ̀n bí ara ọmọdé, káàrí èèyàn mọ shake. láti ìgbà tí mo ti rí fídíò yẹn mi ò tí ì lè jẹun. àsán pé sẹ́yìn ẹlẹ́ran ara bíi tiẹ̀ lélẹ́yìí bí èèyàn dorí ahun, àyàfi ẹni tí ò bá ní human feelings, ẹni tí ò bá lẹ́mìí èèyàn lára, tí ò kánú èèyàn rárá, tí ò mọ bó ṣe ń kánú èèyàn rárá, tí ò láàánú èèyàn lójú, òun ló lè fi happy tàbí ló lè sọ pé kí ló ṣẹlẹ̀. kíní ń pè wá sájọ tó nírònú nílẹ̀ káàárọ̀ òjíire. mo ti sọ lọ́jọ́ tó pẹ́, gbígbẹ́kẹ̀lé ìjọba láti dáàbò bora wa á fi kú oró para wa tán o. ọkọ̀ kéjèèjì ńlọmọ rí odó sa ìrú iṣu pa, ọkọ̀ kéjèèjì lọmọ ọlọ́ àti ìyá ọlọ́ǹpa ìkùrọ́ tán ni wọ́n yọ ọmọ kúrò nínú ìkùrọ́. wọn ta ti náà ìwọ̀n kó lọ báyìí pẹ̀lú olùkọ́ 6, ìkan wọn ti pàmì okùn 5, 44 èèyàn ló wà lọ́dọ̀ àwọn ajínigbé táàtì ìgbọ́mọkù wọn, táàtì ìmọ̀bọ́n ìfẹ́ jáde ń bẹ̀. 44 èèyàn ló wà lọ́dọ̀ ajínigbé. abánimádìí ẹ̀fọ́ orúnkún bó àwọn tá a ní kán wá wọn lọ explosive wọ́n tún fi kọlù wọn. rádàdà là ń bá káàkiri Nàìjíríà, security agent ò ní nǹkan tó fi ń track. òyìnbó ò jẹ́ serú ẹ̀ láéláé, wọ́n jẹ́ serú mistake yẹn láéláé. Amẹ́ríkà ju àdó olóró sí Nàìjíríà láti orílẹ̀-èdè míì, wọ́n ní láti Spain ni wọ́n ti jù ú. ọ̀dẹ̀ débi tí wọ́n ràn gangan. oríṣiríṣi drone làwọn òyìnbó ní. èwo làwárí rà ń bẹ̀, èwo làwárí ṣe ń bẹ̀. owó táwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì fẹ́ kó jẹ ni wọ́n lé káàkiri. ààrẹ tí Ṣèyí Mákindé fẹ́ dà ló tún wá káàkiri, ikú ní tẹ̀dá lọ́rùn. Ògúndà kan kò ì tán, ó lò Ògúndà méjì, ó ń jẹ kan lẹ́nu kò tí ì jẹ́ tán, ó tún ti ń lépo mi, ó fẹ́ já rẹ̀. ọjọ́ wo lẹ̀dá fẹ́ sinmi, ọjọ́ wo lẹ̀dá fẹ́ nítẹ́ lọ́rùn. ọ̀rọ̀ campaign ló tún kù tán bá káàkiri nísìnyí, ẹ̀mí àwọn èèyàn jọwọ́ lójú. ìjọ́ wo ni wọ́n káwọn èèyàn yìí, kí ni impact, kí ni step tẹ́ ti take, kí ni ìgbésẹ̀ tí gómìnà ti gbé. ṣe náà ni tàwọn security agent tó lọ yìí. that means wọ́n mọ̀ ọ̀nà ibi táwọn ajínigbé yìí wà. yes, wọ́n mọ̀ ọ̀nà ibi tí wọ́n gbà lọ, wọ́n mọ̀ ọ̀nà ibi tí wọ́n kó àwọn èèyàn gbà lọ, bóun náà ṣe mọ̀ bẹ́ẹ̀. kí wàá ló dé tí wọn ò múra bó ṣe yẹ kí wọ́n múra. chief security officer ìpínlẹ̀, àwọn gómìnà wa ni, àwọn ẹni ẹlẹ́ni kan gba owó security, wọ́n kàn ń dá sápò ara wọn ni. because kí ni wọ́n fi ṣe? akitiyan wo wọ́n fi kó jọ. security agent wo ni wọ́n empower. bóun náà ṣeré èèyàn 45 kó kú láàrin ìlú kan. and lo and behold, àwọn tó wá kó wọn bí ọmọ yédeyéde yìí, wọ́n ní target o. primary and secondary school ni wọ́n fẹ́ face ní south west. tìpínlẹ̀ Ọ̀yọ́ la gbọ́ yìí o, àti gbọ́ tìpínlẹ̀ Kwara àárín nǹkan kan ṣe sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn individual ló ló fẹ́ ran gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ láti bá wọn tọpa àwọn ajínigbé. gọ́ọ̀mẹ̀ntì ò gbégbèsè kankan pa rẹ̀, apára agbára gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ka. síbọ̀ ọmọ òkú ọmọ òye àkọ́kọ́ kí ẹ̀kú ewu ọmọ náà. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pariwo, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ security ni wọ́n pariwo. bọ́ bá jẹ́mi gọ́ọ̀mẹ̀ntì ni, bọ́ bá jẹ́mi gómìnà ni, bọ́ bá jẹ́mi làárẹ̀ ni, ok ẹ fẹ́ gbìyànjú, ẹ̀yin náà try best yín. ọ̀nà tí bá fi lè ṣèrànlọ́wọ́ fún wọn máa dẹ̀ ṣe. kò dìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó máa ṣáájò náà o, kò dìgbà tán bá tó pa àwọn èèyàn tàbí ń jẹ́ àwọn èèyàn gbé ká tó ẹ̀sẹ̀ mọ́ sáré òfò káàkiri. èmi àwọn èèyàn jọ gbogbo àwọn tó wà níjọba lójú. owó tán fẹ́ jí, ipò tí wọ́n fẹ́ lé, ipò tí wọ́n lé láì nísinmi tí wọ́n fi kú sórí ẹ̀, òun nìkan ló wà lórí ẹ̀mí wọn. irúgbìn ayé ò wá nìyẹn.
teacher yìí ò kọjá yìí ẹ̀ whatsoever ọlọ́kọ́ ọmọ èèlò ni wọ́n ń san fún teacher ṣé teacher ti ń gba 500,000 lóṣù wà ní èèlò ni wọ́n ń san fún pension wọn àwọn mélòó tó ti díù fún pension náà ti san pension fún n táwọn gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ní láti báyàn kẹ́dùn Bọ́lá Tinubu sọ wípé wà barbaric wọ́n láìkì òyìnbó tí ò nídìí àwọn gírámà wèrè tí ọ̀làǹfààní kankan tó fẹ́ ṣe wá ọmọ mẹ̀kúnnù náà ní forí kó ẹ̀ńtọ́kàn àmọ́ rárá yá ẹ̀ńtọ́kàn àmọ́ ìròyìn tó tún tẹ̀mí lọ́wọ́ lọ́sàn-án òun náà ni wípé káwọn èèyàn kankan mọ́ gbọ̀nà sẹ́yìn s'Ógbómọ̀ṣọ́ breaking news nọ́sẹ̀ndì ẹ̀sìn mi strict warning to the general public kindly avoid Ìṣẹ́yìn Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Àlàó Akálà highway presently ń bọ̀ wá ní ká mọ̀ gbà ńgbà tí gbogbo ọ̀nà bá wà forbidden fún wa láti rìn ńlẹ̀ Yorùbá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire sẹ́rí ibi tá a bá yí ara wa dé ẹ̀rí ibi tá a bá dé ẹ̀rí ibi tá a sún sí ẹ̀rí ibi tá a ti bára wa. How do we face this? ká dúró de gọ́fúnà náà ká dúró de president náà kí ni president ó ṣe fún wa ẹ̀mí tó ti bọ́ yìí ńkọ́ kọ́lọ́ mọ́jẹ́mí ò tún bọ́ kọ́lọ́ ó tó kó àwọn tó kù yọ ẹ wòye inú ilé tán ti ń ṣọ̀fọ̀ lọ́wọ́ báyìí gbogbo àwọn tí wọ́n jí ọmọ wọn kó kò sẹ́lẹ̀ tó sinmi nù kò sẹ́lẹ̀ tó ní sinmi nù wọn kò sẹ́bi tí ó sùn lálẹ́ inú wọn àyàwó ọmọ já àdúrà wọn ọmọ gbà ikú tó pelé wúrẹ́ kọ́mọ̀ paládìẹ ntọ́sẹlẹ̀ sí tíṣà kọ́mọ̀ ṣẹlẹ̀ sáwọn tíṣà tó kù ntọ́sẹlẹ̀ sí tíṣà kọ́mọ̀ ṣẹlẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà torí Ọlọ́run ẹ má jà fi propaganda kún kádẹ̀ mọ́ fi ọ̀rọ̀ tó wà important bí irú èyí sáwẹ́wà ṣe báwọn náà pe Gúmi wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí wọ́n pa àwọn tí wọ́n kó ìkọ́ ló pe Gúmi kankan wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé tíṣà ló pe Gúmi wá ni àbáwọn akẹ́kọ̀ọ́ sáwọn náà pe Gúmi wá ni kò relate mọ́ra wọn rárá kò bára wọn mú kò fara pẹ́ra àwọn tó invite Gúmi wá wọ́n rìn wọ́n yan nínú ilé wọn kò mọ́wọ́ kọ̀ mẹsẹ̀ ìlú ló bá ṣẹlẹ̀ rìn báyìí kò mọ́wọ́ kọ̀ mẹsẹ̀ ìlú wọn jí gbé yìí ẹ dákun torí Ọlọ́run ẹ já wà sympathetic ọ̀ṣọ́ àbí bò ní lóyìnbó ṣe ń sọ we are talking of life mi mọ bẹ́yìn tó kù ṣe ń rí because èèyàn máa wò ó gẹ́gẹ́ bí ẹni pọ́ ọmọ òun gangan lọ́rùn ló wà ń bẹ̀ èèyàn máa wò ó gẹ́gẹ́ bí ẹni pọ́ ọmọ èèyàn ló wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé fámílì èèyàn ní tíṣà yẹn bẹ́ẹ̀ dá sí gbọ́dọ̀ rí nìyẹn mo ti rírò ẹ̀ sẹ́yìn bóyá láyé Jonathan ọ̀ṣọ́ kì í ṣe nǹkan tó dùn mọ́ èèyàn nú kéèyàn orírò ẹ̀ lẹ̀ Káàárọ̀ Oòjíire ó wà very very disturbing kò make sense rárá kẹ́ni ẹlẹ́ni wá jọ̀wọ́ rẹ̀ kọ́ dédé jọ̀wọ́ rẹ̀ fún kú just like that kó gbẹnu ọ̀nà àti jẹ́ kó dèrò ọ̀run ntí ọ̀jẹ̀ ló wá lọ bí ọba lọ bí iṣẹ́ wọn fún kwérì bọ́ bá lòun lọ bí iṣẹ́ ńjọ́ náà ńjọ́ tí wọ́n jí wọn kó iní ìsìn wọn á ní bóyá ti negotiate pẹ̀lú àwọn ajínigbé ni bóyá ó mọ̀ ń pa ẹ̀ ní ọjọ́ wá bí iṣẹ́ torí lérò kérò bí ilẹ̀ bí ọmọ Káàárọ̀ Oòjíire ò sí àmọ́ bọ́n ṣe ń kásárì calculate nǹkan
ndomu tí ò fi wá hun. So kindly avoid Ìsẹ́yìn Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Aláò Àkàlà highway presently. Those gunmen bandits appear in military uniforms. Please be warned. This is the fear. Is much on that road now. We strongly call on Nigeria security agencies, the Federal Republic of Nigeria and Oyo State government to take fast action on this issue. Deploy security personnel to the Ìsẹ́yìn Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Aláò Àkàlà highway. Increase surveillance and intelligence operation. Surveillance and intelligence operation wò la ní. Èmi ni wípé láyé àtijọ́ láyé àwọn baba ńlá wa tí ò sí surveillance kìíní kan tí ò sí technology wọn ò bí falẹ́rì kí wọ́n tó tọpasẹ̀ ogun kan lọ wọn kì í dédé jagun tí wọ́n wádìí wọ́n á verify wọ́n á rán wọn àmì lọ wọ́n á lọ wo gbogbo bodè tọ́wọ̀ lú ọ̀hún níbo làwọn lè gbà níbo ni security wọn wà. àwọn security agent tí wọ́n kàn lọ́nu ugbó ni jàù. àwọn tí wọ́n dẹ̀ jíyàn kó náà ti mọ̀ pé àwọn ti sọ̀kò sórí òrùlé àwọn gbọ̀tẹnu onílé wọ́n mọ̀ pé ìjọba ọjà pìtìpìtì. ẹ má bínú jàrí bàbá ní akánjú rojú ẹjọ́ a máa kọ́ni lẹ́nu. ìjó tó bá sì ká ní lára rà dìkú kú jó ìròyìn ayọ̀kọ́. Ensure the safety and protection of travelers and communities along this route. Save lives, protect Nigerians. Security is the responsibility of all. Yes, security is the responsibility of all, not only government. Ìṣèjọba nìkan la máa di ẹrù security ilẹ̀ yìí o. Ọlọ́run ní jẹ́ kí wọ́n kó gbogbo atán bí ọmọ adìẹ o. So a prayer for your state and Nigeria. Ọ̀rọ̀ àdúrà kọ́ o, àdúrà nìkan kọ́ o, ìgbésẹ̀ ni o. Oh Allah, protector of the weak and the defender of the oppressed, we place Oyo State and all Nigerians under your divine protection. Keep us safe from every harm, evil, and the hands of the wicked. Grant peace to our land, secure our roads, and unite our hearts in truth, justice, and righteousness. Amen. Together, we can make Nigeria safe again. To God be the glory. Call on bless gbogbo àwọn tó fi kíní ìsìta. Call on nínú àánú ẹ̀ kó bless wọn. Together, ńlá lè mú àlàáfíà padà wá sórílẹ̀ wa. Okay. Officials say 39 pupils abducted in Nigeria, Oyo State. One teacher pààyàn. Ọjọ́ Sunday ni wọ́n lẹ́ni ẹjọ́ lọ ń pè o. Wọ́n ní Ṣèyí Mákindé gan lọ́kọ́ fìròyìn yẹn síta. Ṣèyí Mákindé lè fìròyìn ta kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Gunmen abducted at least 39 school children and 7 teachers in Nigeria southwestern Oyo State. Pààyàn one teacher in captivity and wounded security operative with explosive devices during a rescue attempt, authorities said on Monday. The attack took place on Friday in Auro Eshinele community in Orire district, targeting multiple schools, including a secondary school and 2 primary schools, officials said. Governor Ṣèyí Mákindé said one abducted teacher was spying on Sunday, citing a video. 6 suspects have been arrested locally, including alleged informants and logistics suppliers to the kidnappers. He said a joint rescue operation by soldiers, police, and local vigilantes was disrupted after operatives encountered improvised explosive devices planted by the attackers
leaving several wounded. Makinde added. Those injured are receiving treatment, he said. Okay. President Bola Tinubu condemned the pioneers barbaric and said federal authorities were working with the state to rescue all the victims. Police have deployed tactical and intelligence teams to the area, he said in a statement. Mass kidnapping by armed groups have become a major security challenge in Nigeria in recent years, with criminal gangs exploiting weak security and porous borders to target travelers, students, and rural communities for cash and in-kind payments. Oh my God. So, ìjọba àpapọ̀ ní àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ láti rescue àwọn tí wọ́n kó nípínlẹ̀ Ọ̀yọ́. Nigeria is dead nation. I don't know why people failed to understand. Of course, you are very, very correct. Ṣùgbọ́n bí Nigeria bá dead lóòótọ́ kìí ṣe pé àmọ́ wò níran egungun Nigeria tó ti gbẹ bá a ṣe máa sọ́jí padà bá a ṣe tájí padà ń dọ̀ yẹ kí gbogbo ọjọ́ ronú nípa ẹ̀. We have no other country to go, no other place. This is our own home. This is our country. We have to build it together. Make it a safe place for every one of us. We are all entitled to our lives and property. So Nigeria ó jẹ́ failed state. Gbogbo àwọn leaders wa ló ti fail wa. Ìgbésẹ̀ wo làwa gangan lè gbé gẹ́gẹ́ bí èyàn ẹlẹ́ran ara. Nigeria already expired, of course, but still àwa tó wà nínú ẹ̀ ò tí ì ṣe tán ta fẹ́ kúrò níbẹ̀ o. Lo and behold, àbá ti ṣe tán ni. Sá lórílẹ̀-èdè míì ta fẹ́ pè ní tíá, sá níbo míì ta fẹ́ sá lọ, sá níbo míì ta fẹ́ lọ. We can't keep condemning Nigeria. No. A ń láti wá ọ̀nà tí ó fi dá tí ó fi ṣe gbé fún gbogbo wa. Ọ̀rọ̀ pínlẹ̀ Ọ̀yọ́ lélẹ̀ o. Akẹ́kọ̀ọ́ 39 sì wà lákòlò àwọn ajínigbé. Tíṣà 6 sì wà lọ́dọ̀ wọn. Àwọn 7 lápapọ̀ tíṣà tí wọ́n kó. Ìkan ni wọ́n ti pa ńbẹ̀ yìí. Àwọn tí wọ́n jí kó, àwọn tí wọ́n kó, ọjọ́ wo ni wọ́n ti kó wọn? Yeah, Black Monday. Ọjọ́ wo ni wọ́n kó wọn? Ńbo wọ́n kó wọn sí? Sábẹ́ òrùlé ni? Ṣé nínú òjò ni? My lovely brothers and sisters, bí ó ti mọ ní ọmọ, èmi àtẹ̀yin ó sùn sínú ilé wa lónìí. Èmi àtẹ̀yin ó sùn sínú ilé wa lónìí. Àmọ̀ daṣọ bora. Ńbo làwọn èèyàn yìí wà? That is my own concern. Ṣé inú igbó ni? Àbí inú ilé? Ṣé wọ́n láǹfààní àti daṣọ bora bíi tèmi àtẹ̀yin? Ẹni tó sùn sórí ẹni sínú yàrá ẹ̀, orí ńlá lọ́lọ́run ṣe ọ́ o. Ẹni tó sùn pẹ̀lú fọ̀kànbalẹ̀, àánú ńlá lórí gbà o. Àwọn tí wọ́n jí gbé yìí, èmi àti wọ́n mọ̀ wípé nínú àìfàyàbalẹ̀, nínú ìbẹ̀rù bojo wọn wà. Bó bá jẹ́ pé lójú wọn ni wọ́n ti pa tíṣà yẹn, àwọn tó kú wà nínú ìpayín kékeré lọ́wọ́ báyìí. Wọ́n wà nínú ìbẹ̀rù, bọ́n fóúnjẹ sí wọn lẹ́nu kò lè lọ. Because wọn mọ̀ táwọn tó gbé wọn ó ṣe lọ́la. Tí wọ́n béèrè owó ransom, wọ́n bá béèrè ọwọ́ ta ni wọ́n ti béèrè. Tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe ọjọ́ wo ni wọ́n máa rí wọn. Ṣébi tí wọ́n bá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sì máa wà. Kí ló dé tá lè avoid tó ṣẹlẹ̀ yìí fúnra lára wa tẹ́lẹ̀tẹ́lẹ̀? Why? Kí ló dé tó jẹ́ pé ńgbà tó bá ṣẹlẹ̀ tán la tó máa ń sáré káàkiri? Kí ló dé, kí ló ń ṣe wá? Àti kì wá nílò lọ́pọ̀lọpọ̀ gbà. Ẹjá wà ní múra sílẹ̀, ẹ má jà dúró de gọ́ọ̀mẹ̀ntì, ìlú jìlú, ká máa dáàbò bó lẹ́wà. Nílùú tó lọ́ba tó níjòyè,
nílẹ̀ káàró òjìrè náà àwọn ajínigbé sì wọnú ìlú wa àti primary àti secondary wọ́n dẹ̀ káwọn akẹ́kọ̀ọ́ ńbẹ̀ wọ́n sì kó wọn wọgbó lọ àtàwọn tíṣà rẹpẹtẹ ṣé wọ́n tò wọ́n lérí ara wọn ni àbí mọ́tò wọn fi kó wọn àbá kó wọn sórí ọ̀kadà. Honestly sí ọ̀wá jọra ni ṣé wọn ò tí ì lò wá. Well kọ́lọ̀ nínú àánú ẹ̀ kọ́ bá wa kó sáwọn jàǹdùkú yìí nínú o kí wọ́n fi eléyìí tán ti ṣe yẹn kán fi ṣe olúfin mọ́ káwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí kí wọ́n padà sílé wọn láyọ̀ àtàláfíà. kíjọba orí wọn gbà padà láyọ̀ àtàláfíà kí wọ́n dẹ̀ rí wọn gbà pé dear brothers dear sisters ẹ̀yin dádì àti mọ́mì wa ojúlọ́lá kan fi sọ́rí o gbogbo iléèwé pátápátá pàápàá jùlọ àwọn tó bá súnmọ́ nínú igbó àwọn tó wà lábúlé ko kí wọ́n wà very very careful. bẹ́ẹ̀ bá ti iléèwé báyìí tí kálukú ó bójútó mẹ́ẹ̀ for now láwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ o ó máa bẹ́tà o. àwọn tí àwọn ajínigbé kó lẹ́kìtì wọn ò tí ì kó wọn lẹ́dọ̀ọ́lá o. àwọn tán kó ní Kwara sí gbogbo wọn ni wọ́n ti rí gbà. tìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń jàn mọ́ ta ló mọ ibi tí wọ́n ń gbèrò lọ́wọ́ ta ló mọ ibi tí ó tún kàn. ni mo ṣe ní ọgbọ́n wa ti dọ́gbé ète o ó lè wá sì ti dàfìmọ̀ jà ó wá kú bọ́mọ ìyá mẹ́ta ó sì lọ sóko olè tájèrè ò sì gbọ́dọ̀ mú kankan lọ́wọ́ nù wa. sáà lè sowọ́pọ̀ sáà lè pamọ̀pọ̀ sáà lè pèrò pọ̀ láwọn ìlú kan bọ́rọ̀ bá kàdà tó bá gàdàdà ń gbá tán ìjọba wọn a máa béèrè fúnra lọ́wọ́ aráàlú. Lásìkò COVID-19 agbára gọ́ọ̀mẹ̀ntì ọ̀ka wọ́n pe gbogbo àwọn businessmen businesswomen lórílẹ̀‐èdè Nàìjíríà Dangote donate owó Mike Adenuga donate owó Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá donate gbogbo àwọn tó lówó Nàìjíríà ni wọ́n donate owó fún gọ́ọ̀mẹ̀ntì oní 1 billion oní 1 billion oní 500 million wọ́n ti dá fún wọn nìyẹn. Ntọ́ bá mú wa tá a lè consult àwọn tó lówó lọ́wọ́ ẹ jẹ́ á consult àwọn tó lágbára náà. àwọn ajínigbé yìí ò lórí méjì kì í ṣe pé àwọn náà lẹ́mìí kì í ṣe pé wọn ò value ẹ̀mí wọn kì í ṣe pé wọn ò du ẹ̀mí wọn wọ́n lójoojú pátán mọ́ lọ. tá a bá ṣe ní ojú fún ojú tá a bá ṣe ní ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ rí i pé wọn ó kúrò nínú igbó wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ọ́fà láti ràn wá lọ́wọ́ ìyàwó la kọ́ sí agídí ni gómìnà ń ṣe I am the governor of the state I am the chief security officer of the state ìyẹn kọ́ la fẹ́ jẹ o ọmọ tí ò sí nínú àwọn ọmọ tí wọ́n jí kó yìí ọmọ yín ọ̀dẹ̀ lé sí ń bẹ̀ tọrọ ọmọ yín ò ní sí Nàìjíríà o àwa la wà ń bẹ̀ o ọmọ tiwa ló wà ń bẹ̀ o. so Ọlọ́run ràn wá lọ́wọ́ o nílẹ̀ káàárọ̀ òjíire o ìjàmbá tó ṣe wá ń bẹ̀ tí ń ṣe wá ń bẹ̀ lọ́wọ́ kò mọ níwọ̀nba o ìpínlẹ̀ Èkìtì wọ́n ti pọ̀ bá o ìpínlẹ̀ Oǹdó ni wọ́n ti jí ọba gbé láàfin o ìpínlẹ̀ Oǹdó náà ni wọ́n ti pa ọba síwájú ààfin o ìpínlẹ̀ Kwara wọ́n ti jí ọba gbé o náà ti kó àwọn èèyàn bíi yẹn náà ti ransack odidi ìlú o náà ti sọ odidi ìlú dáhóró o. ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wọ páàkì o
náà ti pa àwọn gáàdì 4 o ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti kọ lẹ́tà páwọn ń bọ̀ láwọn ìlú kan o ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti já àwọn ọmọdé gbé yìí o náà ti já àwọn akẹ́kọ̀ọ́ gbé yìí o náà ti já olùkọ́ gbé yìí o náà ti dúró kan lọ́rùn nù wọn yìí o kòrún ni ó ti ń dò yìí ká ní báyìí o Ọlọ́run ṣàánú wa o ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé ẹjẹ́ kọjẹ́ kankan sà ẹjọ́ jẹ́ kankan pápápá gómìnà Ṣèyí Mákindé èmi ò sọ pé kẹ́ ẹ má du ààrẹ o ṣùgbọ́n ṣe ra ààrẹ jẹ ṣé dandan ni kẹ́ ẹ du ààrẹ gómìnà tẹ́ ẹ jẹ ṣe mọ̀ pé jẹ bẹ́ẹ̀ bá mọ̀ pé jẹ ṣe mọ̀ pé jẹ lẹ́ẹ̀mejì ṣe mọ̀ pé yóò dìbò fún lẹ́ẹ̀mejì ẹ ṣe sọ first time second time kí ló dé tẹ́ ẹ wá jára sinmi tẹ́ ẹ ṣe bíi Káyọ̀dé Fáṣọlá àbí kí lórúkọ ẹ̀ jáde Rájí Fáṣọlá olóṣèlú tó lọ́pọlọ bíi Rájí Fáṣọlá ò wọ́pọ̀ ó ṣe gómìnà ọdún 8 ó ṣe mínísítà ó padà sékòó ó wọ́jọ́ ọ̀rọ̀ síbẹ̀ kò bá yẹn dùn kankan mọ́ wọ́n fi ń jọba ẹ̀tún ń gún àwòrè sẹ́gbẹ́ ẹ̀dígbàkejì Olódùmarè ni so Bọ́lá Tinubu lè fẹ́ du gómìnà mọ́ lọ́wọ́ àbí ẹ̀tún fẹ́ ká tún pín ìbolẹ̀ Yorùbá àwọn ẹ̀yà míì dìde against wa so ẹ̀tún fẹ́ ká tún pín ìbolẹ̀ Yorùbá bóò làwọn èèyàn ṣe ń ronú gan Ṣèyí Mákindé tá ń pìtì ńgbà náà nu táwọn pọ̀ náà tún ní nítẹ́lọ́rùn kò sẹ́ńtì nǹkan rí òwú lóòótọ́ ọ̀dà kẹ́dà ọmọ nítẹ́lọ́rùn ẹ sábà wá wá wọn tí wọ́n jí gbé yìí o ẹ bá wa gbà wọ́n padà o kádẹ̀ mọ́ sẹ́ndì condolences kankan rọ̀kan sáwọn fámìlì ẹni tí wọ́n dú lọ́rùn yìí ká gbégbésẹ̀ ńlá ká celebrate kú ẹni yẹn bí hero kó kọrin ọmọ parẹ́ ẹnu iṣẹ́ ìjọba ló kú sí yìí o oko àtijẹ́ ńlọ́lọ́ lapses government ní insecurity because ojúṣe yín ni láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tó wà nílùú ojúṣe yín ni ẹ ti kùnà lójúṣe yín so ìjọba Ṣèyí Mákindé ẹ dákun o máànù tí wọ́n pa yìí káwà nǹkan kan sọ́kọ ẹ má bínú láì pé àwa mi ò tó yín láti kọ́ ní nǹkan o káwà nǹkan kan sọ́kọ ẹ ìyá àtàwọn ọmọ tó fi ilẹ̀ ìyàwó àtàwọn ọmọ tó fi ilẹ̀ àtẹ́bí tó fi ilẹ̀ kárí dájú pé ìyà ò jẹ wọ́n o gbogbo ọmọ tó bí tán bá wà níléèwé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lapses gọ́ọ̀mẹ̀ntì yín ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni ẹlẹ́ni kì í ṣèjọba ìpínlẹ̀ nìkan wá tìjọba àpapọ̀ because as far as I'm concerned ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè mú yín kẹ́ ẹ fi mọ̀ páwọn ajínigbé àwọn adàlúrú yìí ń bọ̀ ńlẹ̀ lè lo orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní iye ibi tí do everywhere tí ẹ̀ ní kámẹ́rà wà kò sí ní tó lè ṣe láyè tó lè escape bọ́ ọ bá bojú ibì kan ló ti bò ó bọ́ ọ bá máa sí ibì kan ló ti ṣí kámẹ́rà máa pìkì ẹni ṣá kó o bojú jù bẹ́ẹ̀ lọ tán bá ti gbé sínú kọ̀ǹpútà wọn yóò gbé jáde nísìnyí yóò gborúkọ ẹ jáde gbogbo details ẹ àdírẹ́sì ilé ẹ yóò gbé jáde nísìnyí lamẹ́ríkà the same thing as China as Japan tó bá ṣẹ̀ lamẹ́ríkà àbí Japan àbí China tó bá lè sáré pọ̀ ló máa sáré ló fi sáré òpónà mẹ́ta kí wọ́n tó mú ẹ bí ti Nàìjíríà kọ́ o ọmọ òru lásìkà àwọn akẹ́kọ̀ọ́ àwọn tíṣà tán jí gbé tán kó yìí nìsín ọ̀sán gangan wọ́n kó wọn. well ẹ jẹ́ máa lọ mi mọ̀ bóyá
láwọn èèyàn tán ní gbólóhùn kan àbí méjì láti sọ sí o. tẹ́ bá ní gbólóhùn kan àbí méjì láti sọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp báyìí +234 915 147 9599 àti +234 904 851 9362. Hello, sir. Yes, sir. Yes, sir. Èmi gan máa lè wo fídíò yẹn bàbá. Mi ò lè wo rárá, mi ò lè wo pàápàá. Gbogbo àwọn nǹkan tó àánú ṣẹlẹ̀ lókè ọya ní kinní ẹni ẹlẹ́ni Yorùbá. Ó wá ń ṣẹlẹ̀ lẹ́kùnlé wa. Bàbá tẹ̀ ń sọ̀rọ̀, a ní àwọn olóṣèlú Nàìjíríà ní olórí burúkú làwọn èèyàn. Complete ẹranko ni wọ́n kò sẹ́ni tó fẹ́ràn wá láàrin wọn. Ẹranko pátápátá ni gbogbo wọn. Ẹ̀yin náà máa wo Ṣèyí Mákindé yẹn. Wọ́n náà jọbọ tún wà wúre só fẹ́ dọ́lọ́ ni. Ó jẹ gọ́vnọ̀ lẹ́ẹ̀mejì. Rota ni lọ́wọ́ bí jókòó. Ó ti ẹ̀yà mi lẹ́nu gbà mo gbọ́ pánú tún contest fún president. Ó decline intention láti jẹ president. Ta ló ń bọ̀ náà ti wò ó fún ta ló lálàá rẹ̀ fún pé yóò di president. President ìlú wo? Ara ń tá sọ nìyẹn báyìí nísìn àwọn nǹkan tó yẹ kó mójútó. Kò ní mójútó. Àwọn nǹkan tó yẹ kó mójútó kò mójútó kìíní yẹn onírúurú tó ṣẹlẹ̀ tán káwọn ẹni ẹlẹ́ni lọ ìbáyìí nísìn. Ó bá dé o. Àwọn nǹkan tó ara ń tá sọ nìyẹn tá sọ pé ṣé èmi máa Amẹ́ríkà làwa wà. Ó nira fún mi wípé mo tún lè padà wá sí Nàìjíríà pé màá máa gbénu Nàìjíríà ó nira díẹ̀. Lówó lọ́wọ́ ń bí bàbá kò ń ṣe kówó wa. Nǹkan kan táwọn enjoy ìfọkànbalẹ̀. Èèyàn lè travel mo lè travel láti ibi tí mo wà lọ sí New York 3 hours drive ni. Òru ni mo tẹ̀ máa ń fẹ́ràn láti travel. Tí táyà yín bá ní problem àbí mọ́tò ní problem ẹ ti máa rọ́lọ́pọ̀ tí máa yí náà tó máa dúró sẹ́yìn tẹ́jọ́ máa wo nǹkan tó bàjẹ́ lára mọ́tò tó máa sọ pé ṣé ẹni ẹ̀ tó lè wá tó mọ́tò wọ́n á bá yín pẹ́ tó máa tó mọ́tò wọ́n á wà pẹ̀lú yín wọ́n á ṣe everything. Ó ní mo sọ fẹ́ nìkan tó ń sọ pé kíní kan ilé làbọ̀ sí mi oko bàbá kan tí ẹ máa ń sọ bàbá yẹn ti wà ní Amẹ́ríkà yìí is over 50 years ẹ̀ẹ̀mẹ́ta tó ti lọ lé tí wọ́n ti na tí ẹ bàjẹ́ ní Kòròdú bí tó kọ́lé sí ló ti padà wá síbí ló ti ní ìlú yẹn ò ṣe gbé ló ti ní Nàìjíríà ò ṣe gbé Ọlọ́run má jẹ́ kó ń dárùn wò lè gbé Nàìjíríà. Ní lẹ́yìn kùnlé Ṣèyí Mákindé ń bẹ̀ yẹn tí wọ́n ti kó àwọn èèyàn tí wọ́n tún ṣe fídíò ẹ̀ tí wọ́n tún dúnbú. Kí ni wọ́n pè ní chief security officer? I don't know. Owó lásán làwọn ń pè. Kí ni wọ́n pè? Ṣé bí wọ́n tẹ̀ sọ pé wọ́n allocate owó fún wọn? Kí ni wọ́n fi? Every year náà ń gbowó. Every month náà ń gba security fund. Every year ni wọ́n gbowó. Tábà máa sọ̀rọ̀ wọn máa ní wọ́n condemn ẹ̀. Ogun tó ń lọ lọ́wọ́ ní ìran yẹn ń sìn yìí. Ibì kan wà tá a máa ń lọ ní Navy base níbi tèmi wà state tèmi wà yìí. Ní Newport. Níbẹ̀ yẹn sì wọn wàhálà ẹni commercial vehicle láti wọlé sínú base àwọn Navy yẹn. Now instruction dẹ̀ ni from White House. Kí báwọn làwọn ṣe ń ṣe tó jẹ́ pé àwọn wà proactive tó jẹ́ pé anything tó ṣẹlẹ̀ àwọn wọ́n lè prevent àwọn nǹkan yẹn. Kí ló dé tó jẹ́ pé wọ́n ti máa gbé àwọn èèyàn lọ́rùn sílẹ̀? Kí ẹ tó ṣe àwọn máa sọ àwọn send condolence send gbogbo ẹ̀. Ìwé kí wọ́n dúró lọ́rùn ìbáyìí ní ìsìn kí lẹ fẹ́ àárọ̀ wa ọlẹ́fẹ́ pàpàrà ní ẹ̀ báyìí. I don't know. Lẹ́nu jẹ́. À ń sọ kíní yẹn burú gan o. Àwọn tó ń sọ gbogbo àtàwọn tí wọ́n ń jìjà àgbà pé àwọn ni kí náà ti ń pè wọ́n. Gani Adams àwọn ní Ààrẹ Ọ̀nà Kakanfò kíní kan tó ń bá bàbá Sunday Igboho máa ta kàngbọ̀n kíní ṣé nǹkan tí wọ́n ń fẹ́ wá nílé ìbáyìí nísìn. Níta ló ń ṣẹlẹ̀ ní Borno òun ló ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ìkúnlẹ̀ wa Ọ̀yọ́ state ní Yorùbá speaking state. Ó mi pa àwọn fífò yẹn ti wọlé sí gbogbo area yẹn aṣọ mílífì náà dẹ̀ náà ń wọ̀. Wọ́n ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́. Wọ́n ti máa wà ń bẹ̀ tipẹ́ kò sí pọ́sẹ̀sẹ̀ wà ń bẹ̀. Ẹ̀rín òfò làwọn ọmọ rí káàkiri fàájì wèrè lámọ̀ sí káàkiri ọtí òfò lámọ̀ mu káàkiri. Àfi ká ṣe fàájì kan ṣe patí wọ́n ti sọ pé patí nìkan ni patí ni Yorùbá mọ̀ sí.
irú àwọn báwọn náà ṣe wá fẹ́ gba òkè ayọ́lá òkè ọ̀yà láti gbọ́ pé wọ́n ń kó àwọn ọmọ wẹ́wẹ́ lọ ní sùkúl. tá a tún fi wọ́n ṣe yẹ̀yẹ́ tá a tún fi wọ́n ṣe yẹ̀yẹ́ táwọn àgbààgbà wọn mọ̀ ń pa ẹ̀ sáwọn àgbààgbà tiwa náà mọ̀ ń pa ẹ̀ báyìí. Irú security lapses wo ló máa ń wà ní Nàìjíríà tó jẹ́ pé wọ́n kó àwọn ọmọ lọ tí ò kì í ṣe òru gan kọ́ ni kí ni ẹlẹ́ẹ̀ tó wá ṣẹlẹ̀ tọ́yọ́ ṣẹlẹ̀ tí kò ń sòrò ló ṣẹlẹ̀ ojú mọ́mọ́ ní. Skúù bíi mẹ́ta náà dẹ̀ ni wọ́n lọ. Skúù bíi mẹ́ta ni wọ́n lọ. Náà ti kó àwọn èèyàn yẹn. Wọ́n ti lọ káwọn èèyàn. Ó burú jáì ọ̀rọ̀ Nàìjíríà yẹn ọ̀rọ̀ burúkú ni o. Ọlọ́run bí Nàìjíríà ṣe ń lọ yẹn ọ̀rọ̀ burúkú ni nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà kò ń ṣe nǹkan gidi o. Àwọn olóṣèlú yẹn olórí burúkú ni gbogbo wọn o. Kò sẹ́ni tó wúlò. Ẹni tó bá máa ba ayé wọn jẹ́ bọ́n ṣe wà yẹn. Àwọn olóṣèlú yẹn ló yẹ ká kọ́kọ́ díù pẹ̀lú. Bẹ́ẹ̀ni, God bless you baba. Kò séèyàn gidi láàrin wọn. Kò sẹ́ni tó fẹ́ràn wa láàrin wọn. Kò sẹ́ni tí ń ṣe tiwa láàrin wọn. Olóṣèlú òfò àbọ̀n fẹ́ ṣòfò dànù ni àbọ̀lọ́n fẹ́ kọ́ wọn ni Ọlọ́run fẹ́ báyé yín jẹ́ ni. Hello sir. Bàbá mi ẹ kú ètò. Yes. Ẹ jẹ́ kí n lò kí n gbọ́ yín. Ẹ wò ó. Ẹ kú ọ̀rọ̀ ilé wa. Gbìyànjú. Ẹ ṣé gan ni wonderful person. Very wonderful. God bless you brother. Bàbá wọn ní kí tó bá ń kojú gbọ́ ẹni. Ó ń gbòwe fún ni. Ẹ̀yin náà lè máa ń ta lóhùn sí ìgbọ́ Yorùbá púpọ̀. Ó ń gbòwe fún ni. Ṣé rí ó máa ń ṣe mí láàánú tí àwa ọmọ Yorùbá tá a bá ti àkímù kan wá ní foundation òkè la máa ń wò. Mo kọ́kọ́ máa ń ṣe àwọn fídíò kan mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wa tó bá ń bú Tinubu ó yẹ ká bú Tinubu bọ̀ lọ́wọ́ tó wà nílẹ̀ yìí. Ṣé Tinubu ò fún wọn ní security allowance ní ló fa gbogbo eléyìí? First thing kọ́kọ́ ṣe ó dà pé àwọn kábà ní Nàìjíríà ò dá kíníkan mo láwọn ọ̀rẹ́ tó wà ní ìjọba sà máa pe àwọn ọ̀rẹ́ mi pé ṣé ẹ̀rí allocation gbà ni wọ́n á ní wọ́n rí gbà ṣé wọ́n fún wa lówó ní even bàbá yìí tó ń dọ́bù owó ní ìṣe politician. Ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sà a ti sùn nílẹ̀ Yorùbá o. Fi àkókò yìí mo kọ́kọ́ fi rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń gbọ́ ètò bàbá yìí. Anybody tó bá preach fún yín ìbájọ́ ní church ni ìbájọ́ mùsùlùmí tẹ́ ẹ bá ti mọ̀ kí gbẹ́ ṣe tẹ́ ẹ mọ ayẹta ṣe ẹ lọ ṣe sára yín o. Tẹ́ ẹ bá ti mọ òkí gbẹ́ tẹ́ ẹ mọ nǹkan kan jí ní ìrí tẹ́lẹ̀ tó mọ́ra bàbá mi ẹ lọ ṣe o. Nítorí kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹni tó bá ti Bíbélì àtàlùkùránì tí wọ́n bá ti fi gba nǹkan lọ́wọ́ ẹ̀ fátùlù ni o ìtumọ̀ fátùlù ni pé it is a go. Ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ ẹnu kán fi tàn wá jẹ o. Ẹ ṣe program kan ní ọ̀sẹ̀ tó lọ mo pè sórí ẹ̀ sà ara nǹkan tó jẹ́ àsọ lélẹ̀ nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀rẹ́ yín pé kíníkan mo mọ̀ kọ́mọ Yorùbá àtàtà ní gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ sọ tágbàlagbà ayẹ kó sọ òun lẹ́ ń sọ níjọ́ náà lọ́hùn. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ sà ọ̀rọ̀ tí àwọn bàbá wa ṣe lélẹ́yìí sà tá a fi kó sí wàhálà tá a wà yìí o. Fi wọ́n lẹ̀ ẹ máa ṣe kíníkan mi rò pé àwọn èèyàn ló wá ṣe kíní ló dá ilé ìkàlẹ̀ ṣùgbọ́n ogun tá ń jà wá sà ogun ẹ̀sìn ni o. Àwọn mùsùlùmí inú gbóná ń gbé o. Ṣé láwọn mùsùlùmí tó wà nílé tó jọmọ Yorùbá tó bá ń gbọ́ mi mùsùlùmí ọlọ́bẹ̀ ní ẹ o àti fẹ́rú. Mùsùlùmí ọlọ́bẹ̀ ní ẹ ní ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó máa fẹ́ sà ní kíní ní Mali ń sìn. Wọ́n ní káwọn ọmọ Mali ẹ lọ wo history yẹn nígbà tó kọ́kọ́ gbé ìsìláàmù débẹ̀ sà. Wọ́n wá sí fáwọn Mali wọn gbà. Nísìnyí àwọn Mali wá gba ìsìláàmù nígbà tó gba ìsìláàmù nǹkan tó ṣe ni pé wọ́n wá lu àwọn ọmọ tó jẹ́ indigenous Mali wọ́n kọ́kọ́ lò wọ́n kọjú ìjà síra wọn alùsùn náà ń bá kọ̀dìrí àjà gbogbo wọn. Ṣé láwọn tó wá gba Mali sí sà wọn ò gbọ́ èdè Mali. Àwọn èèyàn wá wà nínú gómìnà àwọn tó wá ń kó àwọn pípọ̀ yìí. Sọ àwọn èèyàn lọ́jọ́ wá ń pa àwọn ọmọ Mali gangan sìn wọ́n ti gba Mali dé ìdajì ẹ lọ wo nǹkan tí mo sọ tó bá jẹ́ ọ̀rọ̀ ni mo pa àtẹ̀yẹ tó bá wà tó bá ń wo nǹkan tó ń lọ. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sà ẹ má jẹ́ káàrò síbòmíì àwọn ìsìláàmù lélẹ́yìí o. Ẹlòmíràn máa sọ fún èèyàn ọmọ Yorùbá pé kò ṣe bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni tán kì í pa kì í ṣe Muslim nílẹ̀ Yorùbá o. Àwọn tó wà nínú igbó yẹn ẹ lọ gbọ́ gbogbo àwọn wàásù wọn gbogbo àwọn yẹn àwa Yorùbá wọn tẹ̀ kà á sí kò sí ibi tá a máa dé ní mọ́ṣáláṣí sà tá a máa jẹ́ ká kírun fún wọn tá a máa jẹ́ ìmáàmù lé wọn lórí. Nǹkan tó ń bá àwọn èèyàn lẹ́rù nìyẹn sà tó fi ń sọ̀rọ̀ nípa
Oríyọmí ẹ má pàrọ̀ fún yín àwọn nǹkan tó ń bà wá lẹ́rù nílé because ẹ máa gbogbo àwọn tó ń bọ̀ fún ìjọba ní ilẹ̀ Ọ̀yọ́ sà ṣẹ̀ríà ẹ̀wọ̀n tẹ̀yìn báyìí kan mò ń wo oníṣẹ́ ó lóun máa gbé ṣẹ̀ríà wọlé ẹ máa wọ́n àti gbé ṣẹ̀ríà wọlé gbogbo eléyìí ń ṣẹlẹ̀ ń sìn sà Ìlọrin tá a lùsì ẹ̀sìn náà ti gbà á lọ́wọ́ wa ẹ wo mo fídíò tí nígbà tán ní káàtì àpáti nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe program tó dáa nígbà tí Aláàfin tó lọ kí àwọn èèyàn Yorùbá ní kínní ẹ wo nǹkan tí àwọn tó wà láàfin pẹ̀lú ẹ̀mí àsọsọ àwọn ní àwọn làwọn níbí àwọn fi ẹ̀sìn gbà bí ni wọ́n ní bàbá àwọn ló fi ẹ̀sìn gbà ẹ lọ bẹ́ẹ̀ bá ti rí fídíò yẹn lọ wá kan sà wọ́n ní bàbá àwọn ló fi ẹ̀sìn gbà bí wọ́n ní ibi tí èèyàn bá ti ṣubú lẹ́lẹ́kejì tó ti yẹ ká ṣubú lẹ́lẹ́kejì ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ wà mo fẹ́ bẹ̀ yín ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ wa hate anybody kò sí nǹkan kan tá hate anybody gbọ́ ìwọ tó o bá lòkì gbẹ́ ìwọ tó o bá ní ayẹta ìwọ tó o bá ní nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ṣe síra wa torí mi mọ ṣẹ́rí fídíò yẹn mo fi Elédùmarè ṣẹ́rí mo wò ó bẹ̀ sí sùkúlẹ̀ ní ni pé torí mo kọ́kọ́ wo èmi fún ara mi pé mo bímọ ìyẹn number one mo wá wo pé àwọn ọmọ tán kó lọ inú igbó yẹn mo wá wo bí pínlẹ̀tì wọn ṣe máa rí lẹ́nu mo kọ́kọ́ wò pé ókè o báwo ni ókè ẹni tó jáde nínú ilé mò ń bọ̀ mo fẹ́ sáré lọ ṣe skul o wọn ò rí ó wá dẹni tó ń dún lọ́rùn kí náà ń ṣe ń bẹ̀ Allahu Akbar náà ṣe o ẹ má jẹ́ kántà yìí pé wọn kì í ṣe mùsùlùmí ìjà ẹ̀sìn náà ń kó bọ̀ o gbogbo ọmọ Yorùbá tó bá ń gbọ́ bí wẹ́ẹ́ mùsùlùmí ni mí kíníkan kíníkan wọ́n máa yanjú ẹ̀ dànù ni o ẹ jẹ́ ká múra nílẹ̀ Yorùbá o tí ẹ rí Mákindé ní ìmọ̀ nǹkan tí mo lè sọ sọ̀rọ̀ máa yẹn mo rí wọn ló ń fẹ́ lọ fún presidency kìíní kan eléyìí tó ń jẹ lẹ́nu ò tí ì gbé mi mo wá tún lọ ń fẹ́ léyìí tó wà nínú igbó ṣé ibùdó yẹ kójú máa tì í ó yẹ kójú máa tì Mákindé fún ara ẹ̀ ni àwọn ọba ló lè rí halẹ̀ mọ́ àwọn ọba nínú kan ló bá Olúbàdàn jà lẹ́nu ẹ̀hún àti kìíní kan fẹ́ yọ lóye ìgangan tó yẹ kó fojú tó gan kò fojú tó the only way out ni pé kí Gani Adams olóyè Ìgbòho kan ṣiṣẹ́ papọ̀ ẹ má jẹ́ kí wọ́n ká fàjà láàrin wọn mọ́ ẹni tó bá ń bú wọn ẹ stop ẹ èèmú kò lè help wa nílẹ̀ Yorùbá kò sí bí olóyè ṣe fẹ́ ṣe nǹkan tó bá ti bá Gani Adams bóyá Ọ̀yọ́ làwọn Gani Adams sọ̀nà tó lóyè sọ Oǹdó information á lè máa kanra wọn ìlú òyìnbó tèmi ń gbé state by state tẹnìkan bá sáré báyìí fugitive ni wọ́n ti ok ẹnìkan bọ̀ o ibi tó lóyè bá káwọn ọmọ ogun tiẹ̀ sí àlẹ́ bá Gani Adams sọ̀rọ̀ ok ebo náà wọ́n wà lókè ogun o ok ẹ má wọrí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí mi ì mọ gbogbo àwọn tó máa ń jáde tó máa ń sọ̀sọ̀kọ̀sọ̀ lórí íńtánẹ́ẹ̀tì yẹn lóye kìíní kan mi ì mọ nǹkan tó ń rò ìgbé ká máa bára wa jà bóyá òun ló lè òun náà ti pààyàn sìn mo pe gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ́ bá ń gbọ́ bàbá yìí ń tra ìtì nǹkan tó lè ṣe ló ṣe platform tó lè fi ṣe ẹjọ́ lágbára Ọlọ́run ẹ tó bàbá wa ẹjọ́ God bless you brother mi God bless you brother mi àmín o gbogbo àwọn tó ń gbọ́ wa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ìjà ẹ̀sìn ni o God bless you brother mi ẹni tó bá ní kì í ṣe ìjà ẹ̀sìn má dáwọ́ lọ́wọ́ ẹ̀sìn gan ni. God bless you brother mi all right brother. Well, okay. Hello. 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 Hello, sir. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sir. Kẹ́mi Ọlọ́gun ẹ kú ètò. Yes, sir. Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa o. Àmín bàbá. Ẹ jọ̀ọ́ nǹkan tẹ́mi lè rí sọ sí ọ̀rọ̀ yìí. Ṣé ẹ rí ó dàbí ẹnìkan wípé ká sọ pé ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ká sọ pé wọ́n ti àpúrúfù state police. Ìyẹn ni àbá tún sọ pé yóò tún rọrùn díẹ̀. Ṣùgbọ́n ní ìsìn àwọn ọlọ́pàá tí ó wà gan ní state gan nígbà tí gómìnà bá sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ṣẹ̀ṣẹ̀ máa lọ gba àpúrúfù l'Àbújá kan tó lọ. Then àwọn security tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní fúnra wọn ohun ìjà tí agbára wọn sì rà nígbà tí wọ́n ní state police ohun ìjà tí agbára wọn ká láti rà kò ṣe tí wọ́n lè lo AK-47 táwọn pípù yẹn ń lò. Ṣùgbọ́n èmi rò ó lọ́kàn mi báyìí nílẹ̀ Yorùbá yìí o nítorí tó ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí bàbá yẹn ti sọ ikú tó ń pojú gbà ẹni ni o òwe ló ń pa fún mi o. Bẹ́ẹ̀ni. Ìtẹ́mi rò lọ́kàn mi báyìí ni pé tó bá jẹ́ kó ṣeé ṣe fún gọ́vnọ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ni
kan team up pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ yìí kan team up kan reinforce wọn kan fún wọn lówó mi ò fẹ́ mention ṣùgbọ́n ká tún mention náà torí bóyá ó lè work irú bàbá wa Ìgbòho ṣàyí torí pé ó ti kékeré ó ti pariwo kan yọ̀ǹda wọn sẹ́mọ̀ kò kàn lè dédé kiri bọnú gbó. rárá o láì jẹ́ pé bá lọ́wọ́ àwọn ìjọba gbọ́dọ̀ lọ́wọ́ sí i bẹ́ẹ̀ ni. tó tí wọ́n bá fún wọn ní agbára kan rèsì owó fún wọn ṣe rí àwọn fífún wọn wọ̀nyí ṣe bíbí náà lásáwà tí a máa ń gbọ́ tàn bàbá wa láti yọ pé ẹwífà lè jòkó lọ ẹgísà sára bàgbó. gbogbo nǹkan wọ̀nyí á lé wọn sọnù. bẹ́ẹ̀ni. tí agbára ìbílẹ̀ àká wọn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n wọ́n ní ìdí ìfọwọ́sowọ́pọ̀ gómìnà kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni. nílẹ̀ Yorùbá àwọn gómìnà wọ̀nyí wọ́n láti team up bígbà tí Akérédolú wà láyé kí gbogbo wọn team up nílẹ̀ Yorùbá kán sọ̀rọ̀ àǹdí ara wọn even also tí ẹnìkan máa ń dá tiẹ̀ tí wọ́n á gbé ẹni bá ti ń gbọ̀ tún yọ náà ń gbòsì yọ o Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí wàhálà ò kàn wá kán jọ̀ọ́ kán bá wa reinforce àwọn ọdẹ ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ṣéètì kọ̀ọ̀kan kán fún wọn ní owó kán lọ wá agbára níbi tágbára bá wà ká dojúkọ wọn ká lé wọn sọnù. God bless you, sir. so ntẹ́mi rí bẹ́ẹ̀ nìyẹn Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Àmín sir, God bless you, sir. Kí wọ́n dẹ̀ ra nǹkan ìjà olóró tó kúnjú òṣùwọ̀n tí wọ́n lè fi compete kí wọ́n rà fún wọn. Hello sir. tó kúnjú òṣùwọ̀n tí wọ́n lè. Hello sir ẹ pẹ̀lẹ́ sir. Yes sir. ẹ sir ẹ pẹ̀lẹ́ sir. àwa ni sir. Bàbá èmi á gùn fún ẹ kìí Àmín. agbára Ọlọ́run. Àmín sir. ẹ ti ṣe rántí pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ọ̀pọ̀ ní gbogbo mídíà tó ń ṣiṣẹ́ even tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ti máa pariwo ọ̀rọ̀ tó ń bọ̀ yìí ó ń bọ̀ kìíní tí ń bọ̀ ọ̀pọ̀ ní gbogbo mídíà tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n mo fẹ́ yẹ kẹ́ mọ̀ pé àwọn tẹ̀ ń rí bàbá mi ṣe rí èmi kọ́ lèmi ń bẹ̀rù òun ni pé tí Tinubu bá gbéjọba yìí lẹ̀ pẹ́rẹ́ mi ò fi ibì kan láìkí Tinubu tẹ̀ ń wò yìí láti bíbá síbẹ̀ yẹn o ìyà tó máa jẹ Nàìjíríà ìyà tó máa jẹ lẹ̀ Yorùbá ń gbé wéètì ni o. wọ́n ń ṣe press up lọ́wọ́. wàláì press up gidi ni o. ẹ̀bẹ̀ kan èmi ò bẹ̀ Tinubu lẹ́bẹ̀ kankan kó jọ tó bá jọ èmi o mi mọ nǹkan tí mo lè fi gbóríyìn fún títí láéláé kókò ṣáàyọ ilẹ̀ Yorùbá kò nu Nàìjíríà kó jẹ́ abá ti wá lọ torí wàhálà tó ń bọ̀ níwájú kékeré ni gbogbo wọn ń gé ọrùn bọ́lẹ̀ yìí o. bàbá mi ẹ gbàgbé pé àwọn kan wà lóyìnbó ṣé ilé ìta ń sọ tábánikà sọ tọrọ ká ṣé ògbó òṣìṣẹ́ tó lówó lọ́wọ́ kì í ṣe ilé ló ti lè gbádùn ẹni. ilé ni o. ilé làbọ̀ sinmi oko. bẹ́ẹ̀ni. ẹ má jẹ́ àtọ́ra wa tabanilé kọ́ làbọ̀ sinmi ilé làbọ̀ sinmi oko the only solution ni kí wọ́n ṣàjọ́ ẹ wo ọjọ́ tí Sunday Igboho ibi tẹ́tí wọn fún àwọn pípé yìí ń fẹ̀mí wa takala wọ́n fi ń tàfàlà ni ẹ wo ọjọ́ tí Sunday Igboho ti ń pariwo ìjẹ́ tí Sunday Igboho bá bọ́ sínú igbó tí bàbá Sunday Igboho bá bọ́ sínú igbó tí wọ́n mú Gani Adam wọ́n tún kó àwọn ọmọ kọ̀ọ̀kan nílùú tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́yìn àwọn pípé yìí ìjẹ́ kò ní móríyìn wá fúnjọba. Sunday Igboho béèrè $1 lọ́wọ́ ẹnì kankan o. bàbá ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ ń sọ lẹ́nu yìí àwọn ará bíi kẹlẹ̀ mọ̀ pé kà ní wọn kí ló tèkì wọn pé ó yá àti ẹlẹ́yìn bọ́ sígbó. bàbá mo gbọ́ latest kan lẹ́nu yìí ìjẹ́ ẹ gbọ́ pé wọ́n ti kọ lẹ́tà sí Palace of Ọ̀ní of Ifẹ̀ pé wọ́n ń bọ̀ latest news ẹ confam mo rí pé ẹ relate mọ́ bẹ́ẹ̀ dáadáa confam ni mo tún sọ fún yín ẹ jọ nínú àwọn táwa ń wojú tínú wa ń dùn nìyẹn lọ́ba ó yẹ wá sọ fún mi Ọlọ́run má jẹ́ ara burú má jẹ́ àrí wàhálà ẹ wo ohun tó tún ń bọ̀ Ọlọ́run má jẹ́ àrí wàhálà ṣé nísìnyí àwọn ọba yẹn sì gbogbo wọn ò tí ì lajú wọn ò tí ì ríran sí pé pírọ́blẹ́mù ló dé yìí kí wọ́n pọ̀npá fún pírẹ́sídẹ́ǹtì ìbò kọ́ la fẹ́ di o tí Tinubu bá máa jí owó kó wá dálẹ̀ Yorùbá sílẹ̀ kó wá jí gbogbo owó wa lọ ó tẹ́ wa lọ́rùn ìjọ kan tó bá jẹ́ jẹ́jẹ́ á kú síbẹ̀. bẹ́ẹ̀ni.
kó yọ wá kó lóko ẹrú kó jọ torí ọlọ tá a bá kọ́ntínú bá ṣe ń bá lọ pẹ̀lú àwọn ará bíi bàbá mi ìyá tó máa jẹ Yorùbá ó ń gbé wéètì lọ́wọ́ kò tí ì ṣẹlẹ̀ ẹ̀kọ́ dé tì ní. God bless you baba. ẹ̀kọ́ ètò sà. All right sir. Hello. God bless you baba. All right sir. Hello. Hello sir. Yes ẹ kálẹ́ sir. Hello sir. Yes sir. Ẹ ṣe wà lórí ètò sir. Bẹ́ẹ̀ni. Ẹ rà sir. Ọba Ọlọ́run á túbọ̀ máa pín lọ́wọ́ sir. Àmín o àtẹ̀yìn náà. Mo ti like followers in Emoje for the past 5 or 6 years now. God bless you sir. So I'm glad mo gbé tó tẹ́ máa ń ṣe. Ẹ ṣé. So ẹ kú ṣẹ́ mẹ́rin sir. Yes sir. Yeah, mo kàn ní 1 or 2 contributions láti contribute sí nǹkan tí ń sọ ni. Mo tẹ́ sọ pátá 101%. You are right, sir. God bless you, sir. But only one issue tí mo ní with people ní pé wọ́n ti wà too sentimental. Now, wọ́n sọ pé Muslim ní gbogbo wọn. How many professors la ní Nigeria that they are not Muslim and they are professor of Arabic? Right? Let's face the reality. This is not Islam, okay? So, there is hatred for one religion because of what is happening. Don't associate it with, general religion that a lot of people are practicing. That is my own issue. Your face we are all Yoruba gbogbo wa. So this is not Islam. And àwọn tí wọ́n dẹ̀ kú àwọn tán kó wọn ò béèrè lọ́wọ́ wọn ṣé Muslim ní àbí Christian. You see? Wọn ò béèrè lọ́wọ́ anybody. This is not Islam. Ẹlẹ́yìn kì í ṣe Muslim bí èèyàn kan ṣe Allahu Akbar, Christian lè sọ bẹ́ẹ̀, oníṣẹ̀ṣe lè sọ bẹ́ẹ̀, so kò ní ṣe pẹ̀lẹ́ tó ń sọ. Ló practice religion yẹn. Nǹkan ṣe is an act of wickedness. So kọ́lọ́wọ́n dẹ̀ ṣàánú wa gbogbo tábà máa fi ṣe, tọ́lọ́mọ máa fi kún wa lọ́wọ́, tábà máa fi jà, tí gbogbo máa fi stop, kí Ọlọ́run kó ràn wá ṣe. Àdúrà tèmi ni, contribution tèmi ni. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Mi ní wáyé tí o. Orí ń fọ́ mi sínú, mi dẹ̀ mọ̀ nǹkan tó fà á. Bò mo sáà mọ̀ pé orí ń fọ́ mi sínú. Mo ráwọn èèyàn méjì kan tán ti pè mí sẹ́yìn mi mọ̀ tó ń bá rí mi pè padà kí n píkẹ̀ kí n dẹ̀ máa lọ. Tí bá láǹfààní àti pè padà ẹ̀yin méjì yẹn náà máa pè kọ́ ìmọ̀ àdẹ́ máa lọ. Hello sir. Hello Mr. Wigo. Yes sir. Ẹ kú ètò. Yes baba. Ẹ ṣé gan ni fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a ti rí tẹ́ ti ṣe. God bless you sir. Ẹ jọ̀ọ́ sà ṣe rí àwọn ọ̀gá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tó ń dárúkọ pé security yẹn tó ń dárúkọ in connection with the governor. Mi ò mọ̀ bí Nàìjíríà náà wà tó ti ń sọ̀rọ̀ àbí òkè òkun. Ṣe rí ibi tọ́rọ̀ wá dé nísìnyí ó yẹ kí ká mọ̀ pé ó yẹ ká stop láti máa parọ́. This is not the time for politicking. Òfin wo ló wà nínú gbogbo constitution wa àti gbogbo administrative law wa yẹn wo ló fún governor ní agbára láti control security apparatus. Military ò sí lábẹ́ wọn, ọlọ́pàá ò sí lábẹ́ wọn, even civil defence kan common civil defence òfin Nàìjíríà ò jẹ́ kí governor lè control ẹ̀. Gbogbo aládẹ̀mọ̀ yẹn táìmù tí Sunday Igboho tó jáde tó ṣe wàhálà lórí oríṣiríṣi yẹn kí lòfin tí federal government tó fi mú òfin tó fi mú kò ju wípé kò ní agbára ó yẹ kó gba permission tó dẹ̀ rí pọ́n pa àwọn èèyàn. And adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi tí wọ́n ti ṣe kéèsì ẹ̀ pé kì í ṣe Nàìjíríà ni wọ́n ló jẹ́ ká lè defeat wọn. Because according to human rights law nǹkan tí federal government tó push yẹn rubbish ni ìdí nìyẹn tó fi lè defeat wọn ní Benin Republic. Now nígbà táwọn èèyàn wa tán bá ṣe sọ̀rọ̀ jáde lẹ́nu tán dárúkọ gọ́vùnà nígbà tẹ́yìn gan mọ̀ táwa mọ̀ pé kò sí nǹkan tí gọ́vùnà lè ṣe for how long are we àwọn dúbò wa ń sìn ibi tó yẹ direction ibi tó yẹ ká sọ̀rọ̀ with one voice ibi tó yẹ ká sọ̀rọ̀ sí ká sọ ẹni tó wá lè bá Àbújá sọ̀rọ̀ kan bá wọn sọ̀rọ̀ nígbà tí ọmọ wa wà ń bẹ̀ sìn àwọn pípù yìí wọ́n ti sọ the truth is that lójú ọba iṣẹ́ rí pé nǹkan tó bà mí lẹ́rù ni pé bí Tinubu ṣe wà yẹn ọwọ́ tó yọ yẹn àwọn pípù yẹn gan wọ́n lè sọ̀rọ̀ àǹdẹ̀ kan kidnap ẹ̀ kan lè ṣe anything sí o normally nígbà tó bá fẹ́ dì pẹ̀lú ẹ tó bá wà ní power tó bá fẹ́ dì pẹ̀lú ẹ wọ́n á kọ́kọ́ máa dì pẹ̀lú àwọn èèyàn tó wà ládùúgbò especially àwọn tó wà láìgbẹ̀ta ara àwọn èèyàn tiẹ̀
títí tí wọ́n fi máa wọnú nucleus agbára nígbà yẹn wàá sì rò pé you are invisible wàá rò pé wọ́n lè mú ẹ. by the time tí wọ́n máa ń bì wọ́ gan wọ́n máa mú ẹ bí adìyẹ ní ìyàtọ̀ tó wà láàrin fún àwọn tí wọ́n láìkọ́ Ọbásanjọ́ no apology to you bẹ́ẹ̀ mo ní nǹkan tí mo fẹ́ sọ ìyàtọ̀ tó wà láàrin Ọbásanjọ́ àti Tinubu ó ti pọ̀ jù. Ẹ wo ìgbà tán kọ́kọ́ bẹ̀rẹ̀ sàríà yìí ní Zamfara nígbà tán bẹ̀rẹ̀ ṣebí torí ègèsì pé power wá sí south náà ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ayé Ọbásanjọ́ ní penal code ló gbé wọlé náà penal code ló wà nínú constitution wa pé fún àpẹẹrẹ ọba ó lè bá olè wí ó lè bá àwọn èèyàn wí penal code nìyẹn ibẹ̀ náà gbà wọlé náà táwọn náà ti dẹ̀ sọ pé òkè penal code wà náà ọ̀dẹ̀ gbé sàríà wọlé ẹni àkọ́kọ́ tán kọ́kọ́ dá ìjọ sàríà fún gbà yẹn university mo wà medical school ní medical student ní nígbà yẹn Ọbásanjọ́ make announcement nígbà tí adájọ́ sàríà yẹn tó dá ẹjọ́ yẹn tán Ọbásanjọ́ make announcement tó ní pé as long tóun bá jẹ́ president Nàìjíríà wọn bí bàbá ńlá anybody dá láti sọ madam yẹn lókùúta pa títí dé nílé ní ọmọ Fúlàní yẹn tó ní Zamfara ó wà láyé títí dé nílé ní. Àwọn ọ̀rẹ́ mi àkàn sọ̀rọ̀ lọ́jọ́ àwọn máa ń sọ̀rọ̀ wọ́n ní bàbá Ọbásanjọ́ dídí stage ó ṣèṣe àwọn sójà sáàrin bẹ̀rẹ̀ ní pé tó bá bí anybody dá pé kó sọ anybody lókùúta pa ní Zamfara títí dé ní ilé ní àwọn afúnṣá wọn lè dánwò. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Òdì village nígbà táwọn ọmọ bóyá ọmọ Ìgbòdì àbẹ̀wò ní tán pa sójà ẹ wo nǹkan tí Ọbásanjọ́ ṣe fún wọn. Ìgbà tí wọ́n rí nǹkan tí Ọbásanjọ́ ṣe ẹ̀rù bà wọ́n náà Ọbásanjọ́ máa sọ fún yín wípé òun ò kọ̀ láti kú pé ṣùgbọ́n wọn bí anybody dá. Àwọn bí bàbá wa bó ṣe ń form alliance pẹ̀lú ọjọ́ mélòó la ṣẹ̀ gbọ́ nígbà tí kankan sọ nínú wọn tán ni pé tí Nigerian government lọ sign alliance pẹ̀lú Turkish government ẹ ṣáà mọ orí èèyàn táwọn Turkey jẹ́ àwọn eléyìí àwọn gangan lẹ́yìn Iran àwọn ló kàn nínú terrorism ìdí nìyẹn títí dìsẹ́ tí wọ́n fi jẹ́ kán wọ European Union wọn aláwọn ní instead America gbé lámìsà sí ọ̀dọ̀ wọn ni. Now that kind of country ni bàbá wa tó sign alliance pẹ̀lú. Now àwọn èèyàn míì á máa sọ pé bàbá ẹ̀gbọ́n ọgbọ́n àgbọ́njù ló máa ń pọ̀ lọ́gbọ́n lára lọ́jọ́ tó bá máa wọ Àbújá tó máa dì pẹ̀lú bàbá yìí ó máa yà wá lẹ́nu Yorùbá máa sun ẹkún. Ọlọ́run ní jẹ́. Ẹni tó bá wà àmì ṣùgbọ́n ẹni tó bá lè ronú ẹjọ́ ẹni kan lọ rú dáadáa. Nínú òṣèlú kan tó báyàn mú àwọn tó sọ̀rọ̀ àǹdẹ̀ wọn á ti dẹ́rù bà wọ́n. Okay, gbogbo àwọn èèyàn tó lè sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọn dẹ́rù bà Ọ̀yọ́ state tó jẹ́ strong power ibẹ̀ náà ti ń dẹ́rù bà wá sìn. Ẹlòmíì á sì rò wípé kíní yìí ó ń pe Tinubu á rò pé pátì kankan lè gbàbí kan àti oríṣiríṣi làwọn míì á máa sọ. Ṣùgbọ́n by the time tó bá máa ṣe kíní yẹn tán Tinubu okay ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ láìpẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wo báwọn ọmọ Ìgbò yẹn bọ́ ṣe ń sọ oríṣiríṣi ń bẹ àwọn Fúlàní ò tí sọ̀rọ̀ ń bẹ o oríṣiríṣi náà láì dẹ̀ rí o. Now tí bàbá yìí bá lajú mọ́lẹ̀ tó bá ń dì pẹ̀lú wá sí tó ń rò pé òun ṣe mítì òun gbọ́n ni ọgbọ́n àgbọ̀njú mi ò rí ọlọ́gbọ́n kan láyé tó yẹ pé kì í ṣe ọgbọ́n ẹ̀ ló kó bá. aspect tí bàbá tó ṣe sójà rí tó understand àwọn Fúlàní tó understand terrorism aspect tó ti dìde tí throughout tí Ọbásanjọ́ fi parí ọdún mẹ́jọ ẹ̀ kò sí nǹkan àwọn pípọ̀ yóò lè sọ̀rọ̀ Babangida ó ń gbé ni Abdulsalam ń gbé ni gbogbo wọn lè sọ̀rọ̀ wọn bí baba ńlá ní bòdìdá baba wá sí baba nígbà tí baba yẹn tó lọ sí Amẹ́ríkà tó sọ fún wọn ó ní if I was ó bá wọn ṣe ó bá wọn joke ó sọ fún if I was born here I will be your president. Nǹkan tó ń pè ní pé èèyàn mọ nǹkan tó ń ṣe nìyẹn. Now àwa ní Nàìjíríà àwọn Fúlàní wọn ti bàbá yẹn láti sign security pact pẹ̀lú Turkey ó dá ẹrù ọgbọ́n ní ẹrù pé àwọn èèyàn sọ pé ó mọ̀ nípa ẹ̀mí. Now the same thing wọ́n ṣe gbogbo eléyìí wọ́n test run tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lè wọlé Yorùbá wọ́n test run around wọn kọ́ bẹ̀rẹ̀ ní Kwara state. Yorùbá náà ṣe wọ́n ti wá wọ̀ Ọ̀yọ́ state. Wọ́n ti wọ̀ Ọ̀yọ́ state. Wọ́n dẹ̀ ṣe yẹn sìn bàbá dákẹ́. Now nǹkan tẹ̀mí ń try láti sọ níbẹ̀ ni pé bàbá yà á rò wípé a rò pé ọgbọ́n ni gbogbo ilé wọn a rò pé strategy lélẹ̀ ni lọ́jọ́ tó bá máa dì pẹ̀lú ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ní last year kí ni ID card wa kí ni passport tá à ń gbà I'm sorry mi ò sí ní Nàìjíríà so ibi tá a ti ń gba passport ní Europe nígbà yẹn àwọn á gbọ́ wípé website tán ti ṣe kíní àti ID tán lò gbogbo ẹ̀ wọ́n dàrú mo wá bá ẹnìkan sọ̀rọ̀ mo lọ Nigerian embassy ní one of the country ní Europe mo wá sọ fún àwọn èèyàn bẹ́ẹ̀ mo ní pẹ̀lú ọgbọ́n tèmi mọ̀ nípa IT mo ní nǹkan tí wọ́n lè fi IT ṣe ó lágbára mo ní bàbá yìí tí ò bá ṣọ́ra bó báwọn yẹn ṣe ń tẹ́ ọbọ̀ kínní mo lọ́jọ́ kan máa wà lójú òfurufú wọ́n máa sẹ́ndì kankan sí wọ́n á bọ̀gbẹ̀ síbẹ̀
Now, and that is it. So the truth is that somebody ẹni tó bá like bàbá yìí lóòótọ́ ẹni tó bá ti kó lóòótọ́ ẹ fẹ́ kí bàbá kó ṣe bóyá second time or anything ó yẹ kán wọ̀ọ̀nù wọn pé ibi tán dé yìí ó yẹ kán seek help. When I say help kán seek help lọ́dọ̀ àwọn èèyàn tó jẹ́ pé àwọn go like. Kán stop láti máa tẹríba fún Fúlàní tán tẹríba fún ìyàwó fúnra wọn ló máa pa wọn ẹ wo nǹkan tó ṣe fún Abíọ́lá. So, God bless you, Baba. All right, Baba. God bless you, sir. God bless you. God bless you, sir. Yes, sir. Ìgbìyànjú, brother. Hello. How far? Hello, bàbá mi ẹ kú iṣẹ́ ẹ kú ọ̀rọ̀ lù. Àwa ni. Jàre kí mi náà sáré dá sí briefly bàbá mi mo pàkì síbi kangan ni mo kàn gbọ́ ètò yẹn dẹ̀ ń wọ̀ mí lórí. Bàbá ogun táwọn èèyàn wá sọ ọkọ náà mo kí gbọ́ àwọn èèyàn mi mo dẹ̀ kẹ́yìn náà. God bless you. Ogun táwọn èèyàn wá sọ bàbá mi wọ́n rí sọ. Gbogbo eléyìí náà ni tó fẹ́ pé kọ́kọ́ bá wa jẹ́ kí unity wa tó gbé tí ò bá sí unity báwo la fẹ́ rí kí ní ìṣe. And then mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho ọkùnrin takuntakun Ọlọ́run bá jọ kò sí bí a ṣe fẹ́ jẹ́ kí lóòótọ́ àti olóyè Sunday Igboho àti Gani Adams kò ń ṣàwọn náà ni wọ́n máa dá a ṣe torí mélòó náà ni wọ́n adẹ̀pọ̀ mọ̀ gbogbo ẹ̀ pé èèyàn ò lè wà láyé ìlú ò lè wà kó má láwọn tó máa ṣojú òun ni olóyè Sunday Igboho àti Gani wọ́n gbọ́dọ̀ ṣojú wa kò dẹ̀ sí lóòótọ́ àwọn kan sọ pé àdánakọ́ nìkan ṣe papọ̀ kò possible ṣẹ́rífù nǹkan tó bá náà ọ̀fẹ́jọ́ ṣe papọ̀ ìpapà gan náà kò mí ìpẹ́jọ́ máa wọnú igbó papọ̀ lẹ́ẹ̀kan náà kò ń ṣe yẹn oníkálukú àtàwọn ẹlòmíì wọn á mú ọ̀tún wọn á mú òsì ní tí wọn bá wájọ ṣe papọ̀ ṣẹ́rí àjọṣe papọ̀ kì í ṣe lórí àjọwọnú igbó papọ̀ ní kọ́kọ́ torí tí àárín wọn ò bá gún régé kò sí tí olóyè Sunday Igboho máa ṣe tí Gani Adams ò ní mọ̀ wọ́n bá jẹ́ àgbẹ̀yìn bí pẹ́jọ́ tó lọ fáwọn ọ̀tá lọ́wọ́ ńkọ́ bó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni the same thing pẹ̀lú kó jẹ́ pé bí Olorun Gani Adams bàbá ibà Gani Adams náà làwọn náà wọnú igbó táwọn àti olóyè Sunday Igboho ò bá rẹ náà ò tí ì lọ táwọn ti ẹ̀yìn náà bá gbẹ nǹkan tó sọ pé wọ́n máa ṣe o mo kàn fi sọ̀rọ̀ ni. Gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara. pàápàá jùlọ àwọn èèyàn mi olóyè Sunday Igboho gan ṣe rí ọ̀rọ̀ pé kakàn wọnú igbó ká kó nǹkan bàbá wa sára mi ní agbára bàbá wa ò sí o ó wà dáadáa àìlọ́bí ẹ̀ náà ló ń fìyà jẹ wá ṣùgbọ́n níbi táyé dẹ́nsì náà a nídìí nǹkan tó wà àwọn modernized equipment mi ìfẹ́ lo technology láti yes bí èmi àwọn nǹkan tó wà sophisticated láti fi lè kojú àwọn ará bí wọ́n dẹ̀ nídìí tactical training bẹ́ẹ̀ ni o torí àwọn ará bí